Africa Content TV. Ẹ káàbọ̀ sórí ìkànnì African Content TV, ibi tí a ti ń mú ìròyìn, ayẹyẹ àti àwọn eléré tó gbajúgbajà wá fún yín. Fún ẹ̀yin tẹ̀sẹ̀ darapọ̀ mọ́ wa fúngbà àkọ́kọ́, ẹ subscribe, tẹ like, kẹ̀dẹ̀tẹ̀ notification láti máa rí ní update wa. Èyí ni ayẹyẹ ìsọmọlórúkọ ti Portable Zazu ọmọ Ọlálọ́dún, èyí tí ìyàwó kejì tó ṣẹ̀ bí ọmọ náà tí wọ́n sọ ọmọ náà lórúkọ lónìí. Níbi ayẹyẹ náà láti rí Portable tó ti fi òrùka sí ìyàwó rẹ̀ kejì lọ́wọ́ tó sì fẹ́ níṣu lọ́kà. Inú ìyàwó àti àwọn èèyàn dùn bẹ́ẹ̀ láti rí táwọn àáfàá sọmọ náà ní orúkọ tí Portable tó ń bìsàbìsà sórí ìyàwó ẹ̀. Ẹ máa wo bí ètò ìnáwó náà ṣe ń lọ. Kò wá ní ọ̀pá àbí ọlọ́pàá kò tún sí omi nínú ọ̀pá ẹ̀.